The one she just begged today, few months ago, that one was crying up and down that she wanted to do housewarming, that she invited all of them and they turned her down. IYABO, when she was doing housewarming, where were you? When they gave her appointment letter at Osun State, do you know what you did to her under this lover? It does not concern me. Oh, I'm not here to defend anybody. It's just a case study. Me, I'm a very focused woman, very hardworking. Someone like me, Emike, me ti mo busy. O ti fẹ́ ṣe party, on ti plan. Mi rí bí téèyàn ti evil. Ade wá wàhálà sáwọn èèyàn lẹ́sẹ̀. Àwọn tẹ́ bá jà, ade wá wàhálà sí yín lẹ́sẹ̀. Àwọn tẹ́ mọ̀ rí, àwọn tẹ́ ṣèkà fún, ade sójú gbogbo ẹ̀ délẹ̀. No wonder how she feel wèrè call her birthday. You don't get she need to gather the whole world because of Lizzy and Johnny. She wants to pepper Lizzy. They don't go borrow money. They say they go borrow money, both naira and hard currency. So they will sign, they will borrow the money so that they can spray her. Oh, IYABO, ibi lo ti ma mọ̀ wípé one with God is powerful than majority with nobody. Ìyẹn sunkún recently o. Òun ṣe housewarming. Òun ò réèyàn kankan. Wàá ó ti réèyàn. Èèyàn lórí lójú IYABO Òjó ló ti fẹ́ réèyàn. Ẹ lọ máa parí ìjà gbogbo yín. Ṣá má dọ̀dọ̀ tèmi. Ẹ bá ṣe kíní kan, Lizzy èèyàn burúkú ni, kíní kan ṣe kíní kan. Olórí burúkú IYABO yìí tí ẹ gbèjà. Ẹ kò yọ ní kò ti bàjẹ́ ni. Ẹ kò yọ ìjà tó ti. Ẹ jọ̀ọ́, who is this person? Tí ẹ gbèjà. Ẹ kò yọ ní kò ti bàjẹ́ ni. Ẹ kò yọ ìjà tó ti. Ẹ kò yọ ṣọ́ọ̀pù àwọn amáńgbọ̀ bèbí kan tó máa ń taka máa ń ta bèbí ọmọ Hausa kan mí orúkọ ẹ̀. Òun ló fi kùsùn náà tí yóò bèbí yẹn. Ó ti bá yọ láyé jẹ́ jìnà. Ẹ yóò bèrè lọ́wọ́ ara yín sí pé kí ló dé tó wá bẹ̀rẹ̀ sí ṣe. Nítorí ló dé tí mo fẹ́ ṣe ṣó yẹn bọ̀ mo rò pé ẹ má yẹ kí n dá sí. File 59 fún mi ní ìwé kan kí n Ṣé kó ṣó òpó lè láti ṣe ni? Ẹ̀yin èèyàn tó wà níbẹ̀ lára ní ọ̀sán yìí, ẹ bèrè pé kí ló wá dé tí IYABO Òjó ṣe wá bẹ̀rẹ̀ sí ṣeré báyìí sí. Ẹ bá mi bèrè lọ́pọ̀ D. William, kí ló dé tí IYABO Òjó wá bẹ̀rẹ̀ sí tó padà sí film industry nísìn. Àbẹ́rẹ́ kó ti lọ fún gbà kan, ìgbé ìṣẹ̀lẹ̀ gbà kan nígbà tó ń wọlé, tó ń ba aláyé jẹ́. Tí òun ba aláyé jẹ́, bí ìrò pé Lizzy gangan, Lizzy, èyí tí wọ́n ti fi Lizzy mi ẹ̀jẹ̀ kan mọ̀, kí Lizzy lọ sọ pípé ẹ̀. Nígbà tí Lizzy ti ba gbogbo làákàrí ẹ̀ jẹ́, Lizzy ti ba gbogbo ọ̀nà tó wá fi jẹ́jẹ́, ó wá ìṣèwà bọ́ sínú theatre industry sí. Abẹ́tí gbàgbé wípé IYABO ti lọ tipẹ́ because she was making money from bullying people, from defending people. Ó ń bú àwọn gọ́ọ̀nà wa, àwọn politician wa tó ń mú wọn tó ń bully gbogbo wọn. She was making money through his brother in the UK here, through his children. Nígbà tí Lizzy wá jókòó sí wọn lọ́dún, Lizzy bá yé wọn jẹ́ tán. Ó wá ìṣẹ̀mọ̀ pé ó máa bọ́ síta, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣeṣẹ́, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe show, ó máa bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù. Ló gbé làbàkẹ́ onírọ́dé. Ó fìdí jáde náà ni ó wọ́ mi ni. Ó wá ń lọ káàkiri, ó wá lọ ń bá àwọn tí wọ́n ti tọ́ tí wọ́n kúrò ní industry lẹ́ẹ̀kan rí. You are lobbying now. Àbọ̀ ọmọ kò lobby káàkiri ni IYABO. Ṣé wá ní nǹkan tó fẹ́ yẹn màá bẹ́ẹ̀ ṣe D. Williams? Nǹkan tó fẹ́ yẹn màá bá yín tẹ̀sẹ̀ bọ̀. Nígbà tí bára yé nìyẹn o, nítorí pé mo fẹ́ bẹ́ẹ̀ màá wá yín kọ̀mínísà. Inú mi yín kọ̀mínísà rárá mi o. D. Williams, mo láì kó orun mi dákú. Nígbà tí ọba lẹ́gbẹ̀ẹ́ bá ṣe ṣó ẹ̀gbọ́n tó ṣe lórúkọ, mo lè wá bẹ́ẹ̀ kí go dey my brother, mo lè máa sùn lọ sórí bí wọ́n ṣe láì wálé gbà tó omi lójú mi rí. Èdè ìṣoṣo kan ní ọjọ́ wo lálẹ́ gan alẹ́ take on lójú mi, but I will share it before I go to sleep. Then the following morning I will go and watch it. Kí ló dé? Kí là ń bá ká? Bí mo ṣe láì kọ́ omi tó bá ti ń tó starting èdè ìṣoṣo yìí sí tó bẹ̀rẹ̀ sí ṣe tíátà ní sìn. Nígbà tí Lizzy ti pa ayé ẹ̀jẹ̀, kò sí ẹni tó máa kó láyà jẹ mọ́. Gbogbo àwọn tó ń kó láyà jẹ gbogbo ló ti ń wọ́n ṣe wọ́n tó ń bá bí ẹ̀dá IYABO padà sórí irú kílé tó ṣe mọ́. Àwọn tí mo ti treat ẹ̀ kó bá. Wọ́n gbé ẹsẹ̀ ò ní balẹ̀.
ṣe olórí burúkú ẹ o búlì àwọn èèyàn o tírẹ́sì àwọn èèyàn o gbowó lọ́wọ́ Lizzy gbowó lọ́wọ́ gbòòlò káàkiri o ti wò pé oh you no longer doing that, you no longer doing show mọ́, you no longer doing theatre mọ́. Nígbà tí wọ́n gba ìdílé nu ẹ wọ́n ti mọ̀ pé anybody tó bá wọn plate kí ni èsì wọ́n máa mú yín ni. Wọ́n ṣe àwọn bọ́ta olóńlọ́bì olóńbẹ̀rẹ̀ káàkiri kọ́ máa ṣó ẹ kọ́ máa gbé ẹ káàkiri. Wọ́n lọ ń bá àwọn tó pé àwọn tó lórúkọ ní kìíní ló ń bá wọn kò move anybody. You think people will see you with Funke Akindele now, they will forget. You think people will see you Toyin, well, they will forget. About àwọn tó lórúkọ, they will forget you. Everybody knows that you run that kí ló ti lórúkọ fucking shit. Báwo ló tún run it tí tó tún pè ní amẹ̀bọ̀ when you run it. We know you have a lot of blogs. A lot of blogs, we know. Èyí ọmọ ìjẹ̀bú mi náà ó lọ sí pàtí ẹ̀ ó lọ ń púlì Lizzy ní ọ̀dọ̀ Dayo Amusa. Ó rí yẹn o lọ sí D Williams ní party 1 years old. This one enter. Ní party 1 years old. Ẹni tó ní ọmọ òní sọ pé stop it. Bọ́tà fún yẹn o àtọ̀rọ̀ o. Abẹ́rẹ́ kojú gbogbo wa di ojú wa fọ́ àríran ní party 1 years old. Ìwọ tó sì wọ́n mọ títí tó ọlọ́run ẹ̀dọ̀ á fún ẹ lọ́mọ o wá gbé ọmọ yẹn o wá gbé wá sínú fracas o wá sọ pé kọ́ má dárúkọ ọmọ ẹ o ìgbà wo náà ní dárúkọ ọmọ ẹ sí Dayo Amusa ìgbà wo náà ní dárúkọ ọmọ ẹ sí o mọ àwọn fracas wá sí pàtí ẹ o ò lè control lórí yẹn pé stop doing that don't do just love adare just monger. Thank you Bukky Adeolaja o thank you very much. So èmi tí mo ti wà ní gate láti 2016 tí mi ò miss ẹ ìwọ àyànjú náà látọ̀dọ̀ ẹ̀sà bọ́ọ̀lù wá fẹ́ máa sọ bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mi ṣe máa rìn tí mo ṣe máa rìn nínú AJT orí ẹ̀ ti gbálẹ̀ gan ni o orí ẹ̀ ti gbálẹ̀. This one enter. Orí ẹ̀ ti gbálẹ̀ I've only got about 5 more minutes here ó dùn mí gidi gan ni bí mi ò ní more time fún ẹ mi ò ṣẹlẹ̀ ní iye o mi ò ṣẹlẹ̀ ní ó dùn mí gan fún ẹ. And I know you're going to do updates. Tí máa ṣe léyìí tán, ètò bá tún ṣe àti wá dẹ́ alone. And the dẹ́ alone yẹn will be the last one because I'm not going back and forth with you. You are not the main reason why I came here. I just want you to leave me. Let me be. Stop tagging my name in all your shenanigans. Anything you're doing, do it. Mi ò fẹ́ mú ẹ. Mi fẹ́ rí ẹ. Mi fẹ́ mú ẹ, mi fẹ́ rí ẹ rárá at all. Ìyábọ̀ Òjó ẹlọ́gbọ̀n táìmù tó ti ṣeré gbẹ̀yìn ẹlọ́gbọ̀n táìmù tó lórí burúkú ẹ̀ ṣeré gbẹ̀yìn ó ṣeré nígbà tó wà lórí gist lover she was making a lot of money that money from blackmailing people gbogbo àwọn cryptocurrencies ẹ̀fẹ̀ gbẹ̀ngbẹ̀ ẹ̀gbà mi báyìí àbọ̀ mọ̀ pé bàbá fẹ́ ẹsẹ̀ tọ́ wọ́n á mọ gbogbo tí owó yẹn ń wọlé sí olùṣe lórí burúkú ẹ wá ń tàgé mi kí ló kọ́ mi pẹ̀lú Ìyábọ̀ mi ò láìkẹ́ nìyẹn ṣé mo sọ pé mo láìkí Lizzy Anjorin ni but yes orí bẹ́ẹ̀ náà nìyẹn I fell in love with her with what she was doing when she was acting ni mo pé mi ò fẹ́ láìkí acting ẹ̀ but for pé ó jẹ́ human being kò ṣe ọkọ fún mi now kò ṣe ọkọ fún mi but when I saw what she did nígbà tó ń tajà tó ń jó yẹn mo máa ń wò ó ni àmọ́ òkè bí rèé tó ẹlọ́tọ̀ nǹkan tó gbé jáde tí mò ń lò náà bó ṣe máa múra mi náà múra bẹ́ẹ̀ she's an influencer ó tó lè influence mi ó influence me now bá ṣe wà ní ayé yìí nìyẹn when you see something nice you appreciate it and everything she's doing so far I appreciate it mo ṣe nǹkan tó ṣe mí ìṣẹ̀bọ̀ kó máa ń ṣe àwọn show yẹn tó máa ń gbé àwọn òṣèré ńláńlá wá àbáwọn olórin ńláńlá wá and I saw it but oh my God so she's been doing this for a while. Mi ì rí nǹkan tí gbogbo wọn ṣe lẹ́ni Lizzy ló kọ́kọ́ ṣe gbéyàn ń kọrin èèyàn ń kọ hip hop oní tíátà ń kọ hip hop kò sí ìtí Lizzy ò ṣe kò sí ìtí mi ò ṣe Ìyábọ̀ máa ráre kú ni ẹ̀sìn ní irú nǹkan tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ lẹ́ni ẹ̀sìn ló mú Ìyábọ̀ Òjó lẹ́ni Ìyábọ̀ Òjó wá ń bẹ gbogbo àwọn èèyàn kiri gbogbo àwọn tẹ́ẹ̀rí tó lọ bá parí ìjà yẹn ó ti káńsù wọn bó dẹ̀ ṣe bá wọn parí ìjà kò kí n ṣe pé ó má kí wọn padà o ayé àwọn yẹn ti bàjẹ́ o the worst thing tó lè ṣe fúnra ẹni pé
kí Ìyábọ̀ Òjó bẹ́ẹ̀ parí ìjà kó wá jẹ́ kí gbogbo ayé mọ̀ pé tẹ parí ìjà tó bá ń gbọ́ ilé ló lọ tààràrà ilé ló lọ tààràrà màmá relé o ilé ló ògo wọn relé o ìyá mi inú mi dùn pé gbogbo yín ẹ jẹ́ kó ṣú yín ẹ ti ń dán já sí I am happy. You see this show? Oh, I wish I know you. I wish I can see you and give you a very tight hug. Iyabo Alice Ojo is evil. Tó bá ní adánilọ́nà àwọn tó ń dàyàn lọ́nà tó ń ṣe aburú fún yàn gidi Iyabo ni. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí LIZZY ANJORIN tó sọ nípa Ìyábọ̀ Òjó àti òṣèrébìnrin LAIDE BAKARE nínú fídíò tí ẹ ṣe wò tán yìí. Ẹ ti gbọ́ àwọn ẹ̀sùn yìí tí LIZZY ANJORIN tó fi kan àwọn méjèèjì yìí. tó o bá ti fún Ìyábọ̀ Òjó lówó máa káńsù ẹ̀ òun ló lẹ̀mí àwọn tó ń gbélé ayé